káàkiri àgbáyé ni a ti ń kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá Tòótọ́ tó ń gbádùn tẹlifíṣàn Yorùbá Tòótọ́ yìí. ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà ni. a kí yín káàbọ̀ sínú ìtàn ìgbésí ayé àgbà wòlíì ni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Celestial Church of Christ, ìyẹn wòlíì Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà. abala ìtàn àwọn akọni ilẹ̀ Yorùbá ni abala tá a wà yìí. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú, ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ìlẹ̀ máa gbádùn abala yìí, ìyẹn ní gbogbo ọjọ́ àìkú, ọjọ́ Sunday. gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá tí wọ́n làmìlàaka, tí wọ́n kópa ńlá, tí wọ́n gbé ògo ilẹ̀ Yorùbá jáde ìlà máa gbéyẹ̀wò ní abala yìí. ní ọ̀sẹ̀ yìí, orí ìránṣẹ́ Ọlọ́run alààyè nì tó dá ìjọ Celestial Church of Christ sílẹ̀, ìyẹn wòlíì Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà ni láti fẹ́ bẹ̀rẹ̀. ọkùnrin kan wà láyé ọjọ́ sí, Joseph Ọ̀ṣọ́fà ni wọ́n ń pè é. ẹ gbọ́ dáadáa o, Joseph Ọ̀ṣọ́fà ni wọ́n ń pè bàbá tá à ń wí yìí. bàbá tá à ń wí yìí ń gbé ní ìlú Ìmẹ̀kọ tó wà ní ìpínlẹ̀ Ògùn àsìkò yìí. kinní kan wá ní o, Joseph Ọ̀ṣọ́fà àti ìyàwó ẹ̀ arábìnrin Àlàkẹ́ Òjòpọ̀látì wọ́n ní ìdádúró ọmọ, ṣùgbọ́n tọ́ba tó ti wá bímọ tí Ọlọ́run dá wọn lóhùn, báwọn ọmọ náà bá ṣe wá bẹ́ẹ̀ ni wọ́n ń padà. èyí ohun tí Yorùbá ń pè ní àwọn ọmọ àbíkú. ó fẹ́ẹ̀ tó bí ìkúnlẹ̀ 9 sí 10 tí Àlàkẹ́ Òjòpọ̀látì ìtó bí fún Joseph Ọ̀ṣọ́fà, ṣùgbọ́n táwọn ọmọ náà jẹ́ ìpè Ọlọ́run tí wọ́n ń padà tán kú. èyí ló ṣe jẹ́ kójú ọmọ máa pọ́n Joseph Ọ̀ṣọ́fà. Joseph Ọ̀ṣọ́fà táwọn wí yìí ojúlówó ọmọ ìjọ Methodist ni, ìyẹn àwọn ìjọ Methodist. bàbá yìí gbóná nínú ìjọ Methodist, èyí ló ṣe gba ọ̀dọ̀ àwọn àlùfáà ìjọ Methodist lọ gbé kábẹ́ àwọn bíi Olúwa báwo lòun á ṣe bọ́ lọ́wọ́ ìṣòro àìrọ́mọbí. Joseph Ọ̀ṣọ́fà táwọn wí yìí nígbà tí ojú ọmọ bẹ̀rẹ̀ sí ní pọ́n tó ti sáré lọ sọ́tún sósì, ó bá ṣàbẹ̀wò sí àwọn olórí ìjọ Methodist tó ti jẹ́ ọmọ ìjọ. ó kúnlẹ̀ síwájú wọn, ó bi àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run yìí, ó ní kán jọ̀wọ́ ká bá àwọn bíi Olúwa kó fi ọmọ kan ta òun lọ́rẹ bí ò tiẹ̀ ju ẹyọ kan ṣoṣo lọ. ó wá jẹ́jẹ́ kan lọ́dún náà lọ́hùn, ó ní bí Olúwa bá fi ọmọ ta òun lọ́rẹ títí ayé ìlòun á mórí, òun á sì fi ọmọ náà tó bá jẹ́ ọmọkùnrin, òun á fi sílẹ̀ fún Olúwa láti di ìránṣẹ́ Olúwa. gbàrà táwọn àlùfáà ìjọ Methodist gbọ́ ẹ̀jẹ̀ tí Joseph Ọ̀ṣọ́fà tó jẹ́ yìí, wọ́n gbé àdúrà ńlá kalẹ̀, wọ́n bẹ̀rẹ̀ àdúrà. bó ṣe di ọdún 1909 ìnìyanu máa ṣẹlẹ̀ nínú ayé Joseph Ọ̀ṣọ́fà o. ọjọ́ náà lòun àti ìyàwó ẹ̀ ìyún Àlàkẹ́ Òjòpọ̀látì ìní Ọlọ́run fi ọmọkùnrin làǹtìlanti táwọn lọ́rẹ. orúkọ tí wọ́n fún ọmọ yìí òun ni Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà. agbo orúkọ mẹ́rẹ̀ẹ̀rin tá a kà yìí ìlú nítumọ̀ o. orúkọ Samuel tí wọ́n fún bàbá ẹni tí wọ́n bí lọ́dún 1909 yìí ó túmọ̀ sí orúkọ Samuel nínú Bíbélì. gbogbo ẹ̀yin Kìrìsìtẹ́nì òdodo ṣe mọ̀ yìí pé ojú àwọn òbí Samuel rí 10 kí wọ́n tó rí bí nínú Bíbélì. ìtumọ̀ orúkọ yìí gan-an ni wọ́n fún ọmọ tuntun tó ṣẹ̀ bí yìí lórí tójú àwọn òbí ẹ̀ rí kí wọ́n tó rí bí. Bíléwù yìí tó jẹ́ orúkọ kejì Samuel, ìyún orúkọ tó ń fáwọn àbíkú ni. orúkọ ìtumọ̀ sí pé bí ilé ayé bá wù ọ́ kò gbé. ṣe wá rí Joseph, bó tilẹ̀ jẹ́ pé orúkọ bàbá tó bí ọmọ tó ṣẹ̀ bí ni, ṣùgbọ́n ó lápẹ̀rẹ̀ ní orúkọ ọmọ tó ṣẹ̀ bí, ìyún wípé bí o bá gbé ilé ayé tó pẹ́ tó kú, ìwọ náà máa di èèyàn lábí Joseph nínú Bíbélì, ṣùgbọ́n ojú ẹ̀ á rí nǹkan o. ṣe wá rí Ọ̀ṣọ́fà, ìtumọ̀ orúkọ Ọ̀ṣọ́fà rèé o. gbogbo ẹ̀yin ọmọ Celestial Church of Christ, ẹ̀yin Kìrìsìtẹ́nì, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí o. ìtumọ̀ Ọ̀ṣọ́fà tẹ́ ń gbọ́ ó ní ojú kìí ṣe ọfà, ojú tí wọ́n fi ń wọ̀ ọ́ kìí ṣe ọfà tó lè gbé ẹ ṣubú. ẹ gbọ́ dáadáa o, ìtumọ̀ Ọ̀ṣọ́fà rèé o. ojú tí wọ́n fi ń wọ̀ ẹ́ kìí ṣe ọfà tó lè gbé ẹ ṣubú. orúkọ ìjì tó gùn yìí ni wọ́n so pọ̀, ni wọ́n súnkì, ìyún èè ṣọfà. ojú tí wọ́n fi ń wọ̀ ẹ́ kìí ṣe ọfà tó lè gbé ẹ ṣubú, ìtumọ̀ Ọ̀ṣọ́fà. ìtumọ̀ orúkọ àgbà ìránṣẹ́ Ọlọ́run tó dá ìjọ Celestial Church of Christ sílẹ̀ rèé o, bí wọ́n ṣe bí bàbá yìí rèé. gbàrà tí Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà tó pọ́mọ ọdún 7 ni bàbá ẹ̀ máa ti mú ìlérí iṣẹ́ o. bàbá ẹ̀ ó mú lọ sí ìjọ Methodist
láti lọ́ọ́ máa kọ́ iṣẹ́ olúwa. Kódà abẹ́ òyìnbó tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ìní wọn ju Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà sí. Kinní kan wá wà o tó yẹ ká ṣàlàyé fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tó máa ń dá wuyewuye lẹ̀. Àwọn èèyàn máa sọ wípé Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà kì í ṣe ọmọ Nàìjíríà, wọ́n ní ọmọ orílẹ̀-èdè Benin Republic ni, ṣùgbọ́n baba ńlá arọ́ ni o. Ojúlówó ọmọ Yorùbá tòótọ́ ìní Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà. Ọmọ ìlú wo ni Samuel Bíléwù Ọ̀ṣọ́fà? Ọmọ agboolé wo ni? Ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ̀ pé ó tan mọ́ gbajúmọ̀ olóṣèlú kan lórílẹ̀‐èdè yìí tí wọ́n jọ jẹ́ mọ̀lẹ́bí? Gbogbo ìdáhùn yìí ìlà lẹ́hìn máa rí wò lórí tẹlifíṣàn Yorùbá tòótọ́ lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ sọ fún gbogbo àwọn ọmọ àjọ Celestial Church of Christ, gbogbo àwọn kìrìsìtẹ́nì, gbogbo ọmọ Yorùbá tòótọ́, ẹ ò gbọ́dọ̀ pa ìtàn ńlá yìí jẹ́ o. Títí ọ̀sẹ̀ bó ń bọ̀ tá ò tún máa pàdé, ẹ máa pín tẹlifíṣàn yìí kiri, ẹ máa sọ nípa ẹ̀ fáwọn tí ò tí ì mọ̀. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ̀yin kẹ́ subscribe. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan tẹ́ ẹ fẹ́ béèrè tó rú yín lójú tàbí tẹ́ ẹ fẹ́ sọ, nọ́mbà fóònù tẹ́ ti mọ̀ iná lẹ́ máa pe o 08052009427. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08052009427. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó pàdé, káfíńrẹ́ pàdé o.